Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akungbe emi ashika to all my Muslim brothers and sisters across the globe. Ṣé àwẹ̀ ń lọ, ṣé dáadáa ni mo bá yín leni. Alase Nimi ló tún mú another great refreshing recipe wá fún yín leni láti lè ṣe kíni, láti lè fi ṣínu tèní. Kíni mo wá mú wá, mi fẹ́ máa bọ́ yín jù torí mo mọ̀ pé à ń gbàwẹ̀ látàárọ̀. Kẹ́dẹ̀ lè tètè lọ recreate ẹ̀ fún ìṣínú ẹni ni o. Mo mú apple date milkshake wá fún yín. Exactly fún nǹkan tẹ́ gbọ́. Òun lélẹ̀ apple, you can buy any colors of your choice. Green lèmi yàn láàyò. Ẹ̀dẹ̀ lè mix both green and red tó bá ṣe wù yín ni. So green nìkan lèmi yàn láàyò ṣá. Kẹ́ra apple kẹ́jẹ́ ká ó yá. Is a must get the seed apple yín torí ẹ̀ ni mo ṣe kó gbogbo àwọn seed inú ẹ̀ ṣó ti yé yín. So òun lélẹ̀. So ní báyìí dates àti soak ẹ̀, you need to soak your dates especially torí blender yín torí yín kó má jẹ́ kí ẹnu blender ẹ̀ lè fẹ́ dry. Lè lọ dry date nǹkan tá fẹ́ achieve nílé achieve bẹ́ẹ̀. So ẹ máa ti soak ẹ ti rí date mi lélẹ̀ ìyẹn nǹkan tó ń pè ní dàbínù òun lélẹ̀ nínú abọ́ ṣó ti yẹn tí mo ṣe ń tẹ̀ ó ti wà fully soaked. So ẹ máa dà á sí báyìí pẹ̀lú omi ẹ̀ bẹ́ẹ̀. Make sure you wash your date very well kẹ́ tó soak ẹ so that ẹ lè lo omi yìí. Then milk wà lélẹ̀. Àmà wá rọra fi ice block wá sí. Instant kíní lélẹ̀ refreshing recipe so that tẹ́ bá ṣe délé tẹ́ bá tẹ́lẹ̀ mo ṣe ń lọ block mọ́ á tutù ọkàn yẹn á ṣe kíni á balẹ̀ kólẹ̀. Àti pé block yẹn tún máa aid blender yín láti lọ faster. So ní báyìí so nǹkan tá blend yẹn òun lè báyìí. Wow, ẹ ti rí. So this is looking so yummy. Looking so refreshing, in it. So òun lélẹ̀ tí kò bá kún jù ẹ lè rọra hard speed kan sí. Ṣó ti yé yín? Mo lérò pé recipe tí mo mú wá fún yín lénìí ó máa ṣara yín láǹfààní dáadáa. Please try and recreate it fún iftar ti ìrọ̀lẹ́ ìkẹ́ tó jẹ́ main food. And don't forget to go through my channel láti lè mọ idea oúnjẹ tẹlifíṣìn. Ire o, ẹ jẹ́ ká ríra ní ọ̀la, inshallah. Ramadan